ẹ̀wọ̀n Aro Jesu yìí mo kí ẹ̀ níbẹ̀ kó máa rógó lónílé ayé rẹ̀ ẹ pé Aro Jesu náà Aro Jesu Aro Jesu náà Aro Jesu ò ní kókó tó kú Aro Jesu ò ní faru àgbàwẹ̀ o Aro Jesu jó dáadáa Aro Jesu jó dáadáa Aro Jesu jó dáadáa Aro Jesu. Ohun tójú mi rí láyé fún ògo Ọlọ́run ni ohun tójú mi rí láyé fún ògo Ọlọ́run ni. Ohun tójú mi rí láyé fún ògo Ọlọ́run ni. Ìyà tó jà Aro Jesu yìí fún ògo Ọlọ́run ni. Mi ò gbọ́. Ohun tójú mi rí láyé fún ògo Ọlọ́run ni. Ìyà tó jà Aro Jesu yìí fún ògo Ọlọ́run ni. Ohun tójú mi rí láyé fún ògo Ọlọ́run ni. Ohun tójú mi rí láyé fún ògo Ọlọ́run ni. Ìyà tó jà Aro Jesu yìí o fún ògo Ọlọ́run ni. Ìyà tó jà mí láyé ẹnu ò lè sọ tán ohun tójú mi rí o ẹnu ò lè sọ tán. Ọjọ́ tí wọ́n bí mi sáyé ọmọ méjì ni wọ́n bí mi èmi ní Táyé Lòlú èkejì mi ní Kẹ́hìndé ẹ̀bá tẹ́tí kẹ́gbọ́ mi o ẹ wá gbọ́ sítórì mi. Ọjọ́ tí wọ́n bí mi sáyé ọjọ́ lágídí lọ́jọ́ yẹn Usage ní Ìbàdàn ò ní wọ́n bí wá sí àṣetì bá tún láyé ń padà jẹran tó jẹrin lọ. Ọjọ́ tí wọ́n bí mi sáyé Usage ní Ìbàdàn ò ní wọ́n bí wá sí èmi Aro Jesu. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ ní Usage. Ọ̀gá Usage pátápátá wọ́n ló wá sàlẹ̀ lọ́jọ́ yẹn pé mo gbọ́ pé wọ́n bí ìbejì ìyẹn ní wọ́ọ̀dù yìí. Nígbà tó sọ̀kalẹ̀ wá ó bá mi lẹ́gbẹ̀ẹ́ màmá mi ó bá kọ́ńdé mi ìyẹn lẹ́gbẹ̀ẹ́ màmá mi. Ọlọ́mọ ló dára tó báyìí ọmọ ló fàìn tó báyìí ọmọ yìí dẹ̀ dára kí ni ẹ̀mú tí mo máa fún. Máa gbọ́rọ̀ lẹ́nu ẹni ọ̀wọ̀ Aro Jesu Evangelist Taiwo ní máa gbọ́rọ̀ agbára lẹ́nu wọn. Ó ní bàbá mi ń kọ́ bàbá mi ò níṣẹ́ lọ́wọ́ bàbá mi kàwé gidi gan kò má ríṣẹ́ fi ṣe. Má pe dádì mi wáṣẹ́ kó mọ bá wọn ṣiṣẹ́ nítorí àwọn ìbejì o kó mọ bá wọn ṣiṣẹ́. Wọ́n gba bàbá mi ṣiṣẹ́ torí ọmọ méjì wọn ò gbowó lọ́wọ́ bàbá mi. Wọ́n gba bàbá mi ṣiṣẹ́ ni wọ́n bá gbé wá délé. Ìyẹn lọ́jọ́ ọjọ́ yẹn gbogbo ará àdúgbò ni wọ́n kí bàbá mi bí wọ́n ṣe kí bàbá mi Táyé wọ́n tún kí mọ̀mọ́ mi wípé ẹ kú ewu ọmọ tí àwọn ìbejì. Ìgbà tí wọ́n gbé wá délé bàbá mi jáde síta ó lóun fẹ́rẹ́ nìkan bàbá Aro Jesu. Kí bàbá mi tó padà dé níṣẹ́ lára ń gbóná ara Táyé Lòlú gbóná ara Kẹ́hìndé ń gbóná. Wọ́n ní kán dá wa padà sí ibi wọ́n bí wá sí. Wọ́n gba abẹ́rẹ́ fún mi wọ́n gba abẹ́rẹ́ fún kejì mi. Àyọrísí abẹ́rẹ́ yẹn ló fa ẹsẹ̀ mi. Nígbà tí mo gba abẹ́rẹ́ tán ọwọ́ àwọn ti rọ. Mọ́mọ́ kẹ́ ẹ tó máa sọ pé ńgbà tẹ́ gba abẹ́rẹ́ tán.
Aro Jesu ń bẹ níbí, ẹni ọ̀wọ̀ ó ń bẹ níbí. Ó ti pẹ́ tí wọ́n ti ń kọrin, wàá gbọ́ wíríwírí lẹ́nu wọn lọ́sàn-án òní. Ẹ gbóhùn sókè, ayé fẹ́ gbọ́ yín. Nígbà tí àgbà bẹ̀rẹ̀ tán, ọwọ́ mi ti rọ, ọwọ́ mi dẹ̀ ti rọ, ẹsẹ̀ mi dẹ̀ ti rọ, èmi àti Kàndé mi lọ́wọ́ wa ti rọ. Ìyá mi káwọ́ lérí, ó bẹ̀rẹ̀ sí mi sọ fún, níbo làárọ̀ ti wá, níbo lèyí ti wá, torí nínú ran bàbá mi kò mọ̀ sárọ̀ níbẹ̀, nínú ran mọ́mí mi gan kò mọ̀ sárọ̀ níbẹ̀. Ni wọ́n bá gbé wa délé, ìyẹn lọ́jọ́ ọjọ́ yẹn. Bí bàbá mi ṣe wọlé, wọ́n ní pé kí ló ṣẹlẹ̀, ó lágbà bẹ̀rẹ̀ fún bèjì, lọ́wọ́ wọn fi rọ, ọwọ́ wọn dẹ̀ ti rọ, ẹsẹ̀ wọn dẹ̀ ti rọ. Ó wá sálọ fún màmá mi, ìyá Aro Jesu, ó ní tabádò lówó kí màmá mi kó máa ràn, tí a bá kọ́lé láyé kí màmá mi kó máa ràn. Ó wá sálọ fún ìyá mi, bàbá Aro Jesu, ó wá kú ìyá mi àti Jésù Kristi nìkan. Ìgbà tó dọjọ́ kẹwàá tí wọ́n bí wa sáyé, ìṣẹ̀lẹ̀ lákànṣẹlẹ̀ o, ṣèjì rẹ̀ Aro Jesu. Ẹ̀yin abiyamọ, ẹ sọ pé orí mi ò ní gbàbọ̀dè. Ẹni ọ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń jó yẹn náà. Ẹ dáhùn yóò rí pé pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí ẹ sì ní gbogbo ayọ̀ láti yin Ọlọ́run. Ó yá dé ojú wọn. Ìgbà tó dọjọ́ kẹwàá tí wọ́n bí wa sáyé, ìṣẹ̀lẹ̀ lákànṣẹlẹ̀ o, ṣèjì rẹ̀ Aro Jesu. Everybody ó kéde ẹ̀. Ìgbà tó di ọjọ́ kẹwàá tí wọ́n gbé wa sáyé, ìṣẹ̀lẹ̀ lákànṣẹlẹ̀ o, ṣèjì rẹ̀ Aro Jesu. Aago kan sán ọjọ́ náà, ó ní mọ́mí mi sùn. Aago kan sán ọjọ́ náà, ó ní mọ́mí mi sùn, ó fi gbẹta lójú oorun. Ìyá Aro Jesu kan tó jí mọ́mí mi tán, ó ti dágbére fáyé. Ẹ bá tẹ́tí kẹ́gbọ́n mi o, ẹ wá gbọ́ sítórì mi, ohun tójú mi rí láyé fún ògo Ọlọ́run ni. Ìyà tó jẹ Aro Jesu yìí o, fún ògo Ọlọ́run ni. Bọ́mọ bàbá tàn láyé mi, ó di dandan kó bá àrọ́bá. Àrọ́bá tẹ́rí ẹ o, ó ní bàbá ìtàn tí mo bá nìyẹn, ìyẹn lẹ́nu gírámà mi. Ìgbà tó dọjọ́ kẹtàlá yóò bí wa sáyé. Ìgbà tó dijọ́ kẹtàlá tán bí wa sáyé, ìṣẹ̀lẹ̀ lákan tún ṣẹlẹ̀, ṣèjì rẹ̀ Aro Jesu. Aago 6 ìrọ̀lẹ́, ó ní Kàndé mi sùn, wọ́n fún lómi gbígbóná dárí, wọ́n fún lómi tútù lò, kán tó jí Kàndé mi, ó ti dágbére fáyé. Ẹ bàdẹ́ tí kí ẹ gbọ́, wá gbọ́ sítórì mi, ohun tójú mi rí láyé fún ògo Ọlọ́run ni. Ó wá kú ìyá mi pẹ̀lú Jésù Kristi nìkan. Ìyá mi ń tọ́jú mi pẹ̀lú Jésù Kristi. Ìyá mi àkìrí lọ, àwa fún mi lóúnjẹ, tó bá kiri epo pupa, má fún mi lóúnjẹ. Ó wá kiri níjọ́ kan, ìyá mi, àwọn kan gbé mọ́tò wọlé, táyé súnmọ́ wa, ó yá wọnú mọ́tò yẹn, abẹ́ lọ ra sọ fún wọn. Tani kó súnmọ́ wọn. Aro Jesu, bí wọ́n ṣe gbé mọ́tò wọlé, kí n súnmọ́ wọn. Ìyá yín ti kiri lọ. Ìyá mi, ó ti kiri epo lọ. Bàbá ti kiri epo lọ, àwa fún mi lóúnjẹ. Ìgbà tó kiri lọ, àwọn kan gbé mọ́tò wọlé, táyé tún mọ́ wa ní. Bóyá wọnú mọ́tò yẹn, abẹ́ lọ ra sọ fún ọrin. Gbígbé tí wọ́n gbé mi, inú igbó ni wọ́n gbé mi lọ. Inú igbó kìjikìji ni wọ́n bá lọ dè mí mọ́gì. Àwọn tó gbé mi sá lọ o, wọ́n fẹ́ fi mí ṣòwò. Wọ́n kó àdá kalẹ̀ tẹ́, wọ́n kó ọkọ́ kalẹ̀, wọ́n láwọn ń padà bọ̀,
àwọn fẹ́ lọ jẹun mọ́níyà ní Ìbàdàn ibẹ̀ náà gbé mi lọ ohun tójú mi rí láyé sá fún ògo Ọlọ́run ni ìyà tó járọ Jésù yìí fún ògo Ọlọ́run ni ládàgò kan sọjọ́ náà títí dàgò mẹ́fà mi ò rẹ́ tó máa tú mi èmi arọ Jésù mo bojú wò mo bojú rí mo rí arákùnrin kan irun orí ẹ̀ ó funfun aṣọ tó wọ̀ ó funfun olótú mi sílẹ̀ kúrò nínú igbó yẹn ó bá gbé mi jáde ó gbé mi sójú títì ìgbà yìí ló wẹ̀yìn wò ló bá juwọ́ sí mi ohun tójú mi rí láyé sá fún ògo Ọlọ́run ni. ó gbé mi sójú títì tán ó bá ti yẹ lọ. onímọ́tò kan bá kọjá ta ló lọ máa bírun tó ń bẹ lójú títì èmi arọ Jésù ó gbé mi sínú mọ́tò rẹ̀ ó bá di mọ́níyà iléèwé àwọn àkàndá ibẹ̀ ló gbé mi sí ó lóun padà bọ̀ òun padà bọ̀ àyìn bí ọdún méjì sẹ́ wọ́n ti gbàgbé mi ìyá mi bó ṣe wọlé ó ti dààmú kiri ìgbà tí wọ́n ti wá mi wọ́n ti gbàgbé mi ìgbà tó wá dijọ́ kan wọ́n wá káwọn àkàndá jọ wípé kan máa kọrin oníkálukú ti kọrin ìgbà tó kàn ráyé lòlú wọ́n ní ohùn mi dùn ni wọ́n bá gbé wa jáde ìyẹn lórí tẹ́lì NTA ní Ìbàdàn ibẹ̀ ni wọ́n ti rí mi àṣetì bá ti kú láyé ń padà jẹran tó jẹrin lọ. bẹ́ẹ̀ni. ẹni tó kọ́kọ́ rí mi ọlọ́bẹ̀gbọ̀n ìyá mi àti rí táyé lòlú ṣẹ́ àrí lórí tẹ́lì ilé ìwé àwọn àkàndá àwọn ni wọ́n gbé wọn wá ìyá mi bá gbéra pẹ̀lú ẹ̀gbọ́n ìyá mi wọ́n kọrí sí mọ́níyàná ilé ìwé wa ìgbà tí wọ́n dọ́dọ̀ mi wọ́n ní ṣé mo dá wọn mọ̀ èmi ò mọ̀ mọ̀ èmi arọ Jésù wọ́n fọ̀rọ̀ yìí títí ó bá di ilé ẹjọ́ àṣẹ̀yìn wá ṣẹ̀yìn bọ̀ wọ́n ní kán máa gbé mi lọ ni wọ́n bá gbé mi wálé èmi arọ Jésù ọwọ́ mi dẹ̀ ti rọ ẹsẹ̀ mi dẹ̀ ti rọ ọbẹ̀rẹ̀ lásán ni lọ́wọ́ wa fi rọ ọwọ́ mi ti rọ ẹsẹ̀ mi dẹ̀ ti rọ abẹ́rẹ́ lásán ni lọ́wọ́ wa fi rọ ẹ̀bà tẹ́tí kí ẹ gbọ́ ẹ wá gbọ́ sórí mi. Olúwa o. ìyá mi á sunkún tí ń bá ra kòrò gírí ìyá mi á sọkún tí bá ń ra kòrò ọ̀rọ̀wọ̀ mi dẹ̀ ti rọ ẹsẹ̀ mi dẹ̀ ti rọ ìyá mi bá gbọ́ wípé wọ́n fẹ́ sì sọjí lákan bàbá abíyára àwọn ni ó ní sọjí ìyá mi bá gbé mi abákọrí síbẹ̀ ìyá mi bá yàrí ó bẹ̀ lọ síwájú àwọn aṣọ náà jọ́nà wọn ò jẹ́ kó déwájú yẹn bàbá abíyára wòlíì mi ni àwọn náà pariwo pé lórúkọ Jésù gbogbo aláìsàn pátá ẹ gba ìtúsílẹ̀ ká tó wí ká tó fọ̀ ọwọ́ mi ti nà ẹ bá tẹ́tí kí ẹ gbọ́ ẹ wá gbọ́ sórí mi bá tí mo bá ń lọ sí ilé ọ̀run súnmọ́ Jésù títí dópin lọ́sàn tàbí lóru má ṣe yá kúrò súnmọ́ Jésù títí dópin ó jẹ́ faramọ́ Jésù faramọ́ Jésù títí dópin lọ́sàn tàbí lóru má ṣe yá kúrò súnmọ́ Jésù títí dópin.
níbo ń tí àyẹn wà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò ó lórí afẹ́fẹ́, Aro Jesu rèé, ẹni ọwọ́. Olódùmarè, ó ti pẹ́ tán tí ń kọrin, ó ti yí pẹ́ tán tí ẹ wo ẹjẹ́ mi ó fi yẹn lẹ́nà ẹ bá ń dúró ná mo ń bọ̀. This is Evangelist Taiwo Òní ẹni ọ̀wọ̀. Wọ́n máa ń pè wọ́n ní Aro Jesu. Wọ́n máa ń pè wọ́n ní Aro Jesu. Tí ìbá ṣe Ọlọ́run, àwọn náà ìbá wà lábẹ́ bíríìjì mọ́ ṣàgbé. Mo lè sọ fún yín pé nípa iṣẹ́ orin tọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́, ọ̀run ti gbé ògo fọ́lẹ̀ wọn. Níwọ̀nba kéèyàn má da orí Ọlọ́run bóra, sọ́lọ́ ń ṣe àbí ò ṣe. Mo dúpẹ́ fọ́lọ́run, ó ṣe nínú ayé mi gan, gbogbo ògo fọ́lọ́run. Gbogbo ògo fún Ọlọ́run. Bẹ́ẹ̀ni sà. A ti wá jọ wà lẹ́nu kíní tó last year. Torí ìgbà tèmi lùlù, àwa play fún wọn. A lùlù fún wọn. Àbí ṣé sá lùlù fún yín díẹ̀? Ẹnu àgbà sà. Ẹnu yóò gbà á, oyè ní ẹjẹ́ lu. A lùlù bẹ́ẹ̀ ni sà, ẹ lùlù. A lùlù fún wọn díẹ̀. Bẹ́ẹ̀ kété tí iṣẹ́ Olúwa dé, táwọn padà ríra ní last year. Ẹ̀gbọ́n mi ìránṣẹ́ Ọlọ́run, Evangelist Taiwo Òní ẹni ọ̀wọ̀ aka Aro Jesu, ìyà ò gbọ́dọ̀ jẹ yín. Wọ́n pe nọ́mbà wọn fọyín tí ẹ wo ṣé chọ́ọ̀chì lẹ fẹ́ pè wọ́n sí, ṣé ṣó ni kí lẹ fẹ́ Taiwo Òní Aro Jesu. Ibi tẹ́ ẹ̀ràn wọn kọrin dé wọn kọrin jù bẹ́ẹ̀ lọ, but mo fẹ́ kí á support wọn. Ṣé ẹ fẹ́ ṣe kẹ́sẹ̀tì báyìí bí o ṣe kẹ́sẹ̀tì ẹ̀kan lọ́nà báyìí? Rẹ́kọ̀dù yẹn náà la fẹ́ sọ, ìtàn yẹn a fẹ́ sọ di rẹ́kọ̀dù. Ẹ fẹ́ sọ ìtàn yẹn di rẹ́kọ̀dù. Bẹ́ẹ̀ni sà. Ẹ fẹ́ ṣe ní rẹ́kọ̀dù. Bẹ́ẹ̀ni sà, ká dẹ̀ ṣe fídíò. Ká dẹ̀ ṣe fídíò. Bẹ́ẹ̀ni sà. Ká dẹ̀ ṣe fídíò. Bẹ́ẹ̀ni. Ká ṣe àwo ká ṣe fídíò. Ká dẹ̀ lọ́ǹtì ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí àwọn wòlíì. Inú mi ti ẹ̀dùn fún tọ́nà fẹ́ ṣe yìí. Then kí lẹ lẹ́yìn fídíò yẹn, kí lẹ tún retí k'Ọlọ́run ṣe fún yín? Mo fẹ́ kí Ọlọ́run ràn mí lọ́wọ́, kí mi náà tiẹ̀ ní instrument, kí n tẹ̀ ní stop tó yẹ pé Ẹ bá ń tún ẹ̀mí gbọ́. mo fẹ́ ní instrument ti tèmi tí màá dẹ̀ ní stop bí ọ́fíìsì tó yẹ pé màá máa kó sí màá máa lọ láàárọ̀, màá máa dé ní alẹ́. Sórí ètò lẹ́wà mà. Orí ètò lẹ́wà. Yes ma. 10,000 naira. Láì tí ẹ̀ tí nìkan bẹ̀rẹ̀ sí ní fún wọn. Wọ́n láwọn ti fún wọn 10,000. God bless you ma. Ẹ máa rí àánú gbà ma. God bless you ma. Ẹ̀yin náà fẹ́ ní instrumenti. Kẹ́ ẹ lọ́fíìsì tẹ́ mọ̀ fún instrumenti jáde. Tí màá máa lọ láàárọ̀ tí màá máa. Ẹ dúró pa ẹ fẹ́ ṣe késẹ̀tì. Ẹ dẹ̀ fẹ́ ṣe fídíò rẹ̀ yóò tẹ̀ lóná. Bàtà ṣiṣẹ́ lórí ẹ̀, wọ́n sì ní pé kí n lọ máa mú báyà bíi 4 pounds kìíní kan wá torí àwọn ọmọ gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ a máa dramatize ẹ̀ nínú ẹ̀. Ẹ máa dramatize àwọn ọ̀rọ̀ yẹn nínú fídíò. Inú igbó yẹn ni o bébì. Nínú igbó yẹn nínú òkè bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n gbé nínú igbó bí ẹ ṣe wà nù òkè fídíò àti audio. Then wọ́n nílò instrument. Ṣe rí Ọlọ́run ó ṣèyanu. Ẹ jẹ́ kó wo ohun tí ó ṣẹlẹ̀ nípa audio yẹn àti fídíò yẹn. 07054900751. Eléyìí ni project wa fún òní. Ọlọ́run ó dẹ̀ ṣèyanu ẹ̀. Ọlọ́run ó dẹ̀ dàbíra rẹ̀. Ẹ jẹ́ wo ohun tí ó ṣẹlẹ̀. Family wọn kan tí wọ́n jọ wá lọ́jọ́ wo tí wọ́n l'accident. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wò ó wà ní mọ́tò. Ẹni spinal cord ẹ̀ kan bet. Ẹ má jẹ́ sáré tìyẹ̀bọ̀. Èyí tó ṣẹlẹ̀ yìí màá mọ bí ó ṣe ṣẹlẹ̀ débi pé a lè wá owó fún wọn nínú ohun tó fẹ́ lọ ṣe fún bọ̀dá yẹn torí báwo lè ṣe ní bọ̀dá yẹn jẹ́ sí iná. Màmá rẹ̀ ní àbúrò mi. Màmá rẹ̀ ní àbúrò yín. Màmá rẹ̀ aládẹ̀ ń ní gan. Kódà wọn ló ti ń tọrọ kú fún rẹ̀. Bẹ́ẹ̀ mò ń bọ̀ lórí ẹ̀. Ẹ̀yin wo lọ́lọ́run rán sí Aro Jesu? Aro Jesu. Hello, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Yes sir. Orúkọ mi Adéwálé Ṣódípọ̀. Yes sir. Ẹni tí ẹgbẹ́ wa tó ń kọrin yẹn. Yes sir. Ohun mi láti fún wọn ní 40,000 naira. 40,000 naira. Ẹ bá ń pàtó Jésù. God bless you sir. Ẹ máa rí àánú gbà. 40,000. Ẹ ṣé dádì. Ẹ rà àánú gbà.
thank you. Ká tó lọ máa pe nọ́mbà Aro Jesu jáde so that ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ fẹ́ pè wọ́n sí church. Ẹ wo àwọn tá bá gbọ́ tó bá nílò ká pe nọ́mbà wọn. A lè má pin ẹ̀bẹ̀ á pè fúnra. Yín tẹ́ bá ti gbọ́ lẹ́nu. So that ẹni bọ́ sọ́wọ́ àwọn scam ti pọ̀ ń ta. Wọ́n tún wá ti pọ̀ sí. Ẹ̀yin èèyàn mọ̀ sọ́ra. Ẹ má jẹ́ scam yín. Ẹ ti mọ nọ́mbà tá ń lò. Mi ò ẹ ti mọ̀ pé mi ò lè bó ló ṣe lérò pé bí a ṣe busy tó ìmọ̀ wá máa chat èèyàn ní messenger. Mo ti wọ messenger ní ìṣe ó ti tọ́dún kan. Pé mo wọ messenger chat. WhatsApp gan mi ti ráyè chat. This 34,000 message plus. 34,000 message níwájú ẹlẹ́dàá ayé àti ọ̀run. 34,000 message. Ṣé bẹ́ẹ̀ máa ti wá ráyè lọ chat èèyàn ní messenger? Don't fall victim, please. Ẹ má bọ̀ ọwọ́ o, àní bọ̀wọ́ o. Ẹ jẹ́ mo gba call lọ 07054 900 751. Sórí ètò lẹ́wà sà. Yes sir. Aro Jesu wọn náà fún yín ní 50,000 naira. 100,000. Ó jẹ́ 100,000. Ẹ má dúpẹ́ bó ṣe fún yín. Ẹ ṣé mo dúpẹ́ o. Orúkọ Jésù ní dẹni àwátì o. Àmín. Ayé ò ní tún yín dá lórúkọ Olúwa. Àmín. Ọmọ yín wọ̀n ní kàgbákò. Àmín. Orúkọ Jésù Olúwa. Báwo nínú yín ṣe rí pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí? Aro Jesu. Inú mi dùn gan-an. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Pásítọ̀ Adémọ́lá Amúsàn. Mo dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel fún oore ọ̀fẹ́ àti àánú tí ẹ fi gbà mí. Mo ti máa ń wò yín kò sígbà tẹ́yà dé bí àwa tẹ́ ẹ mọ̀ ṣe bí ìpẹ́ ìmọ̀ wa gbogbo ìgbà lẹ máa ń gbà wá ẹ máa kó wa mọ́ra. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ bọ́lẹ̀ Ọlọ́run rí òkè yìí lórúkọ Jésù ẹ̀ ní sàṣẹ. Àmín lórúkọ Jésù. Ẹni àwọn ń bẹ ń bí Aro Jesu aka Evangelist Taiwo Òní ẹni ọ̀wọ̀ là ń pè wọ́n báyìí. A pè wọ́n ní Aro Jesu mọ́. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ mọ̀ wọ́n sí nìyẹn. Aro Jesu eléyìí kì í sàrọ̀. Aro Jesu eléyìí arọ tí Ọlọ́run bùkún fún ni, tí Ọlọ́run dá lọ́lá, tí Ọlọ́run ò dẹ̀ fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. 07054 900 751. Ẹ kí àwọn tó wà nílé kán mọ̀ pé kì í ṣètàn nìkan lẹ tún lè sọ pé ẹ kàn kí wọ́n pé ẹ ṣáà kí wọ́n ní ìṣẹ́jú kan ó yá ẹ kí àwọn kan wórúkọ èèyàn méjì àbí kẹ́ ẹ kè mí gan fúnra mi àbí ẹ sì kíra yín. Gbogbo yín pátá ni mo kí ẹ kú àròtì mi ẹ máa kú ìtọ́jú mi dáadáa ni Ọlọ́run lọ bẹ lẹ́san. Aro Jesu ń bẹ níbí ó ń kì yín lọ́wọ́lọ́wọ́ ó yá. Wòlídé mọ́lá ẹ ṣe gbajúmọ̀ mi èèyàn mi ni Agbala bẹ̀rù Ọlọ́run ó ti dọjà ọjà tí ò ní tú láyé Ọlọ́run ló ń gbé ọ̀gá. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé gbogbo yín pátá ni mo kí. Gbogbo ìgbà tẹ́ bá jí atúnidá ò ní tó yín dá. Àmín o. Ayé ò ní gbójú yín láyé wọn ò ní gbẹ̀sẹ̀ gbé láyé. Báyìí. Ìjì tí mo kọ́kọ́ jí Ọlọ́run là jí kí. Ìgbà tí mo bá sùn lálẹ́ Ọlọ́run là jí yìn. Jésù ni mò ń bá lọ àfẹ́sọ̀nà mi. Ọlọ́run Adémọ́lá Amúsàn bàbá mi dáadáa ni. Ìríjú Elédùmarè ọba ni Dansaki Ọlọ́run ẹ pariwo Dansaki bàbá Dansaki Ọlọ́run tó gbàdé mọ́lá ró bàbá Dansaki Ọlọ́run Agbala Gabriel dáadáa Dansaki orin kíkọ́ ní iṣẹ́ mi gbogbo ayé ẹ ti mọ̀ Dansaki bàbá ìwọ́dì pàtì o Dansaki bí mi ò lẹ́sẹ̀ máa yin bàbá tó dá mi jáde Dansaki bó bá máa fọ́jú tó yin bàbá mi mọ́. Bọ́bọ̀ sórí ètò lẹ́wà 120,000. Yes sir. Yes sir. Nígbà kan ẹ ṣe prayer fún mi bá a máa sọ yẹn lẹ́tà. Yes sir. So my send you 20,000 right away. 20,000 naira. 140,000. God bless you daddy. Ẹ máa rí àánú gbà. Thank you sir. God bless you. 140,000. Oya. Dansaki bàbá mi ìwọ ni màmá sìn tí mo bá lówó láyé ìwọ ni màmá sìn tí mo bá bímọ ìwọ ni màmá sìn
ọba bí ọlọ́run kò sí o kọ̀tọ̀ bá mi ọlọ́run wa. Sórí ètò lẹ́wà. Hello, sórí ètò lẹ́wà. Yes ma. Ma. Hello ma. 5,000 naira. 145,000. 145,000. God bless you ma. We love you. Hello, sórí ètò lẹ́wà. Yes ma. Yes ma. Yes ma. 10,000 naira. Go. God bless you ma. 185,000. 30,000 online. 185,000. Eh? 185,000. Ó jẹ́ 185,000. Ó yá. Ọpẹ́lọpẹ́ bàbá mi ni gbogbo yín padà ní mo kí bàbá ti kọ́ lọ́n lókè ó yẹ ká. Sórí ètò lẹ́wà. Yes. 25,000. 210,000. 200 what? 10,000. 210,000. Oh yeah, oh yeah, oh yeah. God bless you, sir. Gbogbo yín padà ní mo kí ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín padà ní mo Yes, kí sir. ẹ kú àrò tì mí àbùdí tolókun àbùdí ní Bẹ́ẹ̀ni. tọlọ́sà ẹ jẹ́ fún ìtọ́jú mi ọlọ́lọ́bẹ lẹ́sàn lórúkọ Jésù ọba ẹ ò ní dààmú òye. God bless you. Nípa ìbẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Hello, sórí ètò lẹ́wà. 20,000 naira. 230,000. Yes, sir. 25,000. God bless you, man. 255,000. Ó jẹ́ lo. 255,000. Ó jẹ́ 255. God bless you, mommy. We love you. Ẹ ṣé o. Nípa ìbẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Ẹ gbé wa lọ́bọ̀ mi. Hello, ma. Sórí ètò lẹ́wà. Yes, sir. 275,000. Oh, no, yes, sir. I'm going, sir. Tó bá dẹ̀ wù mí mo lè hallelujah. I'm going, sir. Hallelujah lórí ìṣẹ́gun. Hallelujah orin ìṣẹ́gun lọ́run ni. Orin ìṣẹ́gun o. Hallelujah ni wọ́n ń ké lọ́run. Ni wọ́n mọ̀ ké lọ́run o. Hallelujah làkè lágbàlágé bẹ́ẹ̀. Láké lágbàlá Gabriel. Àrùn Fáyọ̀ bí yóò sọ pé o. Orí kò sí mi lọ́lọ́lá. Àdúrà ni ẹ bọ̀ wá. Lẹ́bọ̀ wá o. Ìjọ àti yìn la fi ń dúpẹ́ o. Dókì bọ̀dì yẹn sókè o. Ìjọ àti yìn lẹ máa jó. Lẹ máa jó. Bó bá ti dàgbàlá Gabriel. Májẹ̀mú Ọlọ́run ní káyìn. Ìjọ àtayọ̀ la fi ń gbéga. 5,000. 280,000. Ìjọ àtayọ̀ ló ràn pẹ́ mi. Èmi táyé ti ròpin rí o. Tán ti ròpin o. Wọ́n fẹ́ ká gba bára káàkiri ni. Wọ́n fẹ́ ká gba bára. Ká máa tọrọ lábẹ́ bíríìjì o. Orí kò ṣe mí lọ́lọ́lá. Hello. Ọlọ́lá ló dá mi láre. Hello. Bàbá ló fún mi láyọ̀ o. Bàbá God ló bless you, fún ma. mi láyọ̀. Sẹ́yìn lẹ kọ́mẹ́ntì lẹ́ẹ̀kan ma. Bàbá ló fún mi gbogbo. God bless you ma. Ẹ tó kọ́mẹ́ntì Má lẹ́ẹ̀kan. God dúpẹ́ bless you ma. oore rẹ̀. Ẹ máa rí àánú gbà. Èmi á dúpẹ́ oore rẹ̀ o. Mélòó Thank la you, ma. God bless dúpẹ́ oore rẹ̀ o. Àní mélòó la dúpẹ́ oore rẹ̀ o bàbá. Má dúpẹ́ o. Èmi á dúpẹ́ oore rẹ o. Dádì. Èmi á dúpẹ́ oore rẹ o. Yé mélòó la dúpẹ́ oore rẹ̀ o. Bàbá mélòó la dúpẹ́ oore rẹ̀ o. À ń ṣe nǹkan lọ́rùn. Ó yá o, máa bá ń gbé kọ̀ yẹn o. Arọ Jésù rèé, wọ́n máa ṣe rẹ́kọ̀dù, wọ́n dẹ̀ máa ṣe fídíò rẹ̀. Ìgboro máa mì tìtìtì, torí orin yẹn máa jáde pẹ̀lú agbára.
ẹ̀yin tí ẹ dẹ̀ àwa gbogbo àwa tí a lè jẹ́ máa wà ń bi lọ́ńchì wọn a máa update wa tó máa ti fẹ́ ṣe ibo lẹ́ẹ̀tì ṣe lọ́ńchì yín báyìí. lágbára Ọlọ́run Agbala Gabriel láti ṣe. èmi ò gbọ́n tẹ̀sán. Agbala Gabriel ibẹ̀ náà lọ́lọ́run ló ibẹ̀ náà máa ti ṣe o lágbára Ọlọ́run ẹ̀ o. olúwa yìí. nínú rẹ́kọ́ọ̀dù tó ń bọ̀ lọ́nà ẹ jẹ́ nǹkan rin kan níbẹ̀ jọ. 285,000. Agbala tí mo ní Jésù ni mo ń bá lọ òun la fẹ́ sọ́nà mi. Jésù la fẹ́ sọ́nà yín. òun ló fẹ́ jẹ́rẹ̀ sanwó orí mi o òun ni mo ń bá lọ. òun ni mo ń bá lọ o. Jésù ni mo ń bá lọ. Ọlọ́run òun la fẹ́ sọ́nà mi. ọba tó fẹ́ jẹ́rẹ̀ sanwó orí mi o òun ni mo ń bá lọ. ẹ máa bá ń gbé kọ yẹn kí náà ṣe fún Aro Jesu lọ́wọ́. ó jẹ́ lò ó. 285,000 sir. 285,000 10,000 kọ́ wọlé ń bí o. 295,000. mo ń bọ̀ 295 sórí ètò lẹ́wà à ń bọ̀ ná. hello yes ma. 5,000 naira. 300,000. ó jẹ́ 300,000 naira. Aro Jesu ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kó wọ́n ṣe ẹ forin dúpẹ́. mo dúpẹ́. 305,000. sórí ètò lẹ́wà. gbogbo yín pátá ni mo kí ẹ kú ìrànwọ́. yes sir. gbogbo yín ni mo kí ẹ kú àgbọ̀dìde. yes sir. ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ gan. yes sir. ẹ ṣé. wọ́n ní ká ra spíkà fún ẹ dádì yìí sọ̀rọ̀ bó lẹ ti ń pè sà. Ìjẹ̀bú Òde ká ra spíkà fún wọn ó yẹ sà ẹ ṣe dádì yẹ sà yẹ sà. yẹ sà yẹ sà mélòó ni ká máa retí lọ́wọ́ yín dádì sà. hello sir. 310,000. yes sir. yes sir. wọ́n láwọn máa pè wá bó bá ṣe jẹ́. hello. 10,000 ti wọlé mi o. 320,000. hello màá yín lẹ́pẹ́ lẹ́ẹ̀kan yes ma. mo ti sẹ́ndì 20,000 kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn fún àwọn tẹ kọ́kọ́ kójọ láàárọ̀. God bless you ma. so mi mọ̀ bí ẹ rí. so mo bẹ́ẹ̀ ni ma. mo ti ṣe 5,000 yẹn. God bless you ma. ẹ ṣé ma. 10,000 kan ti wọlé again. 330,000. 330,000. 330,000 naira. 20,000 kan ti wọlé. 350,000. 350,000. ó yá ẹ máa forin kí àwọn èèyàn kẹ́dẹ̀ máa kí Ọlọ́run kó ṣe. ayọ̀ ìgbàlà láyọ̀ mi. Jésù Kristi láyọ̀ mi. kí láyọ̀ ọ̀rẹ́ ayọ̀ ìgbàlà láyọ̀ mi. ọ̀rẹ́ o Jésù Kristi láyọ̀ mi. gbogbo ojú tó ń wò mí kí láyọ̀ rẹ. ayé ò ní ìbáyọ̀ rẹ jẹ́ o. gbogbo ẹni tó múnú mi dùn láyé ẹ ṣé. ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín o. kò ní wọlé tán yín o. ayọ̀ ìgbàlà láyọ̀ mi o. ayọ̀ ìgbàlà o. Ọlọ́run Agbala Gabriel ò ṣé o. o ṣeun ṣe o. Ọlọ́run Adémọ́lá ọmọ amúsàn mi. Ọlọ́run Aro Jesu. ayọ̀ ìgbàlà láyọ̀ mi. ayọ̀ ìgbàlà. ayọ̀ ìgbàlà láyọ̀ mi. Jésù Kristi láyọ̀ mi. kí láyọ̀ rẹ. ayọ̀ ìgbàlà láyọ̀ mi. sórí ètò lẹ́wà. Jésù Kristi láyọ̀. lórí ètò ni gbogbo àwọn ẹ̀kọ́ ṣe. yes ma. London ni mo ti pè. yes ma. Ọ̀dà Adams ni mo spend 100,000. 100,000 mọ́mí kí lẹ pé. 5,000. 100,000. 100,000 mọ́mí God bless you we love you ẹ máa rí ojú rere àti àánú Ọlọ́run
ó jẹ́ lò. 455,000. ó jẹ́ 455,000 naira. ìwọ ló tó bẹ́ẹ̀. sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. láti ìgbà ògo ìwọ ló tó bàbá. 10,000. 465,000, sir. 465,000. 65,000. 10,000 me. 475,000. 475,000, sir. ìwọ tó. Màá prefer kí wọ́n ṣe kẹ́sẹ̀tì yẹn náà. Hello. Hello? Yes ma. Hello, sir. Yes ma. Yeah, mo send it 200 sorry, mo send 20,000 20,000 naira. God God bless you. 495,000. Ẹ ṣé ma. Ó jẹ́ lò. 495,000, sir. Yes ma. God bless you ma. Ẹ ṣé ma. Ó jẹ́ lò. 495,000, sir. 495. Yes, sir. Wow. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. òde ní Jésù lára. Hello. 500,000. Ó jẹ́ 500,000. Ó jẹ́ 500,000. òun ní tanná ìpàdó ìràwọ̀ òwúrọ̀ òun ní àrẹwà tí ọkàn mi fẹ́ olùtùnú mi lé mú gbogbo wàhálà òun ní ìhànìyàn mi lóhùn lórí òun ní tanná ìpàdó ìràwọ̀ òwúrọ̀ òun ní àrẹwà tí ọkàn mi fẹ́. Hey! Mo ń bọ̀ náà ẹ dá lé rẹ̀. God bless you lovers. Kẹ́sẹ̀tì yẹn náà máa kọ́ ṣe náà. But mo pẹ̀lú ntọ́nà bẹ́ẹ̀ ṣe ẹ̀ná náà máa gba fọ́kìnní kan. Ẹ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Á wá wọn tí ò ní tó bẹ̀. Tó jẹ́ pé pẹ̀lú 1.52 million 2 plus wọ́n á ṣe é. Kí Evangelist Taiwo ní kí wọ́n tún jáde ságbàyé padà. Kí ayé dẹ̀ rí wọn kí ọ̀run kó yọ̀ nítorí wọn. Mo gbàgbọ́ pé kò sí ntọ́lọ́run ò lè ṣe. Ẹ̀yin èèyàn ẹ pè wọ́n tá a bá fẹ́ parí ẹ̀ máa pe nọ́mbà wọn so that ẹ̀yin tá a fẹ́ pè wọ́n ẹ lè pè wọ́n bẹ́ẹ̀ bá pe Aro Jesu síbì kan ó ní kí mi lọ́wọ́ ó ní kí mi lọ́wọ́ ẹ̀yin náà wo ẹni ẹlẹ́ni èyí léèyàn ẹ wo ipò tí wọ́n wà mọ́ pè wọ́n láti dá wọn dúró kalẹ̀ mọ́ pè wọ́n tó bá ti pè wọ́n síbì kan tètè rí i pé wọ́n ṣiṣẹ́ rí i pé wọ́n tètè kọrin condition tí wọ́n wà kò gbà kán dúró lọ títí kò gbà kán wà níbì kan kán jókòó kalẹ̀ irọ́ ìránṣẹ́ Ọlọ́run olórin ni wọ́n in fact wòlíì ni wọ́n Ọlọ́run ń lò wọ́n Ọlọ́run ń lò wọ́n I have seen the sign ẹ̀ńtọ́ Ọlọ́run ń lò ni wọ́n lè mọ ìdásọ́ sílẹ̀ o but he is a prophet of God ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n olórin ni wọ́n ẹ̀dẹ̀ máa tẹ̀síwájú ó yá ẹja gba kọ́ọ̀ díẹ̀ sí kí n wá pe nọ́mbà wọn káwọn yẹn máa pè é ó jẹ́ èlò tí wọ́n ti rí 500,000, sir. 5 èlò ló pé 500,000. 500,000 ẹni ọwọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ kàn dúpẹ́ ẹ dúpẹ́ pẹ̀lú ẹni. mi ò lè du ọpẹ́ yẹn tán ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ọjọ́ òní sojú gbogbo wa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tí Ọlọ́run lò fún mi bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà láyè ara ò ní ní yín. àmín. mo gbé Ọlọ́run ga púpọ̀ púpọ̀ bí Olúwa ṣe gbé Àgbàlá Gabriel jáde lórúkọ Jésù Kristi ìlú tẹ wà yẹn bàbá rẹ tó sunkún wé gbèlú lórúkọ Jésù ọ̀run máa dá lóhùn. bàbá rẹ tó ń wojú Ọlọ́run fún ọmọ lórúkọ Jésù ọ̀run máa dá lóhùn. àmín mò ń bọ̀ sórí ètò lẹ́wà 5,000 kan ti wọlé o. 505,000. Yes, ma. Yes, ma. Ẹ kú ètò. Yes, ma. Ọlọ́run á sọ agbára dọ̀tun. àmín. Olúṣọlá Kẹ́lẹ́kùn ni orúkọ mi láti US. Yes, ma. Èmi náà fẹ́ ran ọkùnrin yẹn lọ́wọ́ fún 20,000. God bless you mommy. 525,000. We love you. Ẹ máa rí àánú àti ojú ire gbà. Ojú òní tì yín o. Ọ̀tá òní yọ̀ yín. Jésù Olúwa wa. God bless you mommy. Ẹ ṣé o. Agbára dọ̀tun à ń gbádùn yín o. Ẹ ṣé mommy. Ọlọ́run ò ní fi yín wọ́n wá. Àmín. Ó jẹ́ lò. 525,000, sir. 525,000. 525,000. Yes, sir.
20,000 naira. 545,000, sir. 545,000. 545,000. 5,000 got to wọlé o. 550,000, sir. 550,000 naira. Yes, sir. 560,000. Ojelo. 560,000. Ojelo. 560,000, sir. 560,000 naira. Yes, sir. A ní ìṣẹ́jú márùn-ún sí i. Màá pe nọ́mbà ẹni ọ̀wọ̀ so that ẹ̀yin tí wọ́n bá ní lọ́wọ́ láti máa pè wọ́n. Gbogbo bí wọ́n ti gbàgbé rẹ̀ ọ̀run ìrántí ṣí fún wọn náà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi àti ẹ náà máa rí àánú Ọlọ́run gbà. 20,000 kan ti wọlé o. 580,000, sir. Ó jẹ́ lò ó. 580,000. Ó jẹ́ 580,000 naira. Yes, sir. 580,000. 580,000. 580,000. Ẹ dúpẹ́ ẹni ọ̀wọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tí Ọlọ́run lò fún mi. Lórúkọ Jésù kò ní tán lọ́wọ́ yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pe Pásítọ̀ Démọ́lá Amúsàn tí Ọlọ́run fi solùdásílẹ̀ Agbala Gabriel. Lórúkọ Jésù a ò ní wá yín tì. Àmín. A ò ní wá aya yín tì. Sórí ètò lẹ́wọ̀. A ò ní wá ọmọ tì. Gbogbo àwọn tó ń tẹ̀lé lórúkọ Jésù a ò ní wá wọn tì. Sórí ètò lẹ́wọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you all. Thank you, sir. Mo dúpẹ́ o. Ẹni ọ̀wọ̀ wà ń bí ẹni ọ̀wọ̀ ń dúpẹ́. Ẹni ọ̀wọ̀ ń dúpẹ́, wọ́n ń dúpẹ́. Omi ara mi dúpẹ́, ẹ̀jẹ̀ mi yọ̀. Ẹni ọ̀wọ̀ ṣé kẹ́sẹ̀tì yẹn la máa ṣe báyìí? Ṣé kẹ́sẹ̀tì yẹn la máa ṣe? 10,000 naira látọ̀dọ̀ mọ̀ mi ṣe ní ìpè. 590,000, sir. 590,000. 590,000. Yes, sir. 590,000. Ara àwọn orin tẹ́ ti kọ ẹ̀kọ́ náà. Ara àwọn orin tẹ́ kọ. 590,000. Bóyá ló lè dúpẹ́. Bóyá ló lè dúpẹ́. Bóyá ló lè dúpẹ́. Okay, battery keyboard sí. Battery keyboard sí. Okay, wọ́n lè plug láti bí. Ó lè socket wà ńbẹ̀. Ó wà ńbẹ̀. Ẹ yá lọ sáré tàn gbákì. Ó yá mo bá wo comment yẹn o. 10,000 to wọlé mi. 600,000. 600,000, sir. Lẹ́nu sin. Kéèké mọ̀ tí ìpè 5 minutes 600,000. Èèyàn 4,000 lójókòó tó ń wò yín. Ẹni ọ̀wọ̀ èèyàn 4,000. Ó túmọ̀ sí pé wọ́n nífẹ̀ẹ́ yín. Ẹ ṣé. God bless you. Ẹ máa rí àánú gbà. Ẹ máa rí ìyọ́nú Ọlọ́run. Ojú òní tí 10,000 kan tó wọlé o. 610,000, sir. 610,000. Tó bá ti rìn díẹ̀ sí àti ẹ̀kọ́ kúrò náà, àwọn àwọn ohun tí ó ṣẹlẹ̀. Kílẹ̀ tó ṣú, kílẹ̀ tó mọ́. Mo fẹ́ lọ ṣe késẹ̀tì yẹn lẹ́ máa lọ ṣe. Késẹ̀tì audio and video. Audio and video. Ẹ má wọrí. Ọlọ́run yóò jẹ́ kó ṣeé ṣe. Ó tẹ̀ tí ṣeé ṣe. 5,000 tó wọlé mi. 615,000, sir. Mi ò gbọ́ yín sà. 615,000. 615,000 naira. Yes, sir. Olóore mi ẹ pè mí o. Èló? 625,000. Èló lẹ pé? 625,000. Ó jẹ́ 625. Yes, sir. 625. 25,000. 650,000, sir. 650,000. 650. Yes, sir. 650,000. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín o ẹni ọ̀wọ̀. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín o ẹni ọ̀wọ̀. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín gan, wọ́n nífẹ̀ẹ́ yín gan. Wọ́n feel fún yín gan. Bí ó ṣe ń fún mi. Ó máa ṣe ń fún mi. Tí wọ́n ti tàn án. Ibi. Wọ́n máa ṣe pé ẹyà àwọn bátìrì. A ní ìṣẹ́jú márùn-ún sí i. 650,000, sir.
Ojelo. 650,000. 650,000 naira. $655,000. 655,000. 655. Yes, sir. 655. God bless you, mommy. Ẹ̀yin lẹ send 25,000 sí. Yes ma, àti kà mọ́ yóò dá fún yín ma. God bless you ma. God bless you ma. Yes ma. Yes ma. Jesus na you be your. Jesus na you be your God. Jesus na you be your God. Oh yeah yeah. Oh Lord our God, na so yeah yeah. Oh Lord our God, na so yeah yeah. Na you be your God. Hey Jesus, na you be your God. Aro Jesu ń bẹ níbí o. Hey Jesus, na you be your God. Oh Lord our God, na so yeah yeah. Every other God, na so yeah yeah. Easy control. Easy to control, Master Jesus. Easy control, easy control, easy to control, Master Jesus. Easy control. Ojelo. 655,000. 655. Oore ọ̀fẹ́ olùgbàlà, ó ní mò ń jẹ́. Oore ọ̀fẹ́ rẹ̀ ló máa yé mi dùn. Oore ọ̀fẹ́ olùgbàlà, ní mò ń jẹ́. Oore ọ̀fẹ́ rẹ̀ ló máa yé mi dùn. Ẹbí ti kọ̀ mí sílẹ̀ rí, wọ́n ṣe bó ti tán. Ara ti sá fún mi, wọ́n ṣe bó ti rà. Wọ́n ò tiẹ̀ mọ̀ pé olùgbèjà ń bẹ. Ẹni tó bẹ̀ jẹ́ láyé mi padà. Wọ́n tó dùgbàlà. Ẹ sẹ́ndì ló mà. 10,000 naira. 665,000. God bless you ma. God bless you ma. 665,000. 665. Yes, sir. Oya ma. Oya sa. 670,000. Oya. Oore ọ̀fẹ́ olùgbàlà, yín ni mò ń jẹ́. Oore ọ̀fẹ́ rẹ̀ olómáyé mi dùn. Nígbà tí mo ti rò pé ó ti tán fún mi, nígbà tẹ́bi ti rò pé ayé mi ti bàjẹ́. Gbogbo ènìyàn ẹ bá mi yìn bàbá yẹn. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni mo fi ń ṣakọ. Oore ọ̀fẹ́ rẹ̀ ló máa yé mi dùn. Oore ọ̀fẹ́ bàbá ló máa yé mi dùn. Ó tún mi láti máa kọ́ orin ìbí. Ibà ni ogun bọ́lọ́run hallelujah. Àlè fi gbàgbọ́ kọrin náà sókè. Ogun bọ́lọ́run hallelujah. Ọmọ Ọlọ́run ni ẹ tọ́lá tí máa bú sáyọ̀. Ìọ̀nà iye wá sí ọ̀gán wá sábẹ́rù rẹ̀rẹ̀rẹ̀. Bígbó bí ó ṣe àyòdè ya. Bí ọba wá ológo ogun bọ́lọ́run. 680,000. 680,000. Ojelo. 680,000. 680,000. Yes, sir. Oya máa kọjá mi olùgbàlà, ó ti ń gbọ́ àdúrà mi. Gbà tí wọ́n bá ń pẹ̀lẹ́ mi, ìran Ọlọ́run máa ṣe kọjá mi. Jésù Olúwa, Jésù, Jésù ọmọ Ọlọ́run gbọ́ àdúrà mi. Àdúrà mi ò Gbà tí wọ́n bá ń pẹ́ lómi. Ẹ ló sórí ètò lẹ́wà. Ẹ ṣé ma, thank you ma. Yes ma, God bless you ma. Gbé ọ̀dọ̀ kí wọ́n ní sí i.
bá ti ṣèlérí akúkú múṣẹ tó bá ṣèlérí akúkú múṣẹ ọlọ́run tó bá ṣèlérí akúkú múṣẹ tó bá ṣèlérí akúkú. 20,000. 700,000. 700,000. Yes, sir. Olùgbàlà. ìlérí tó ṣe fánà ó máa fún lọ́mọ ó fánà lọ́mọ ó ṣèlérí bá Ábúráhámù ó ní Ábúráhámù kúrò nílẹ̀ bàbá rẹ̀ láì mọ̀ ibi tó ń lọ Ábúráhámù gbọ́ràn ìlérí ọjọ́ pípẹ́ ṣẹ tó bá ṣèlérí akúkú múṣẹ ọlọ́run tó bá ṣèlérí akúkú múṣẹ tó bá ṣèlérí akúkú múṣẹ. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Ju gbogbo òrìṣà tí ń bẹ láyé. Lálálá. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi. èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi ju gbogbo òrìṣà tó ń bẹ láyé rẹ̀. Ìlú rẹ̀ orin rẹ̀ jẹ́ ká jọjọ́. Aro Jesu ń bẹ níbí. Ẹ jẹ́ ká jọjọ́ 20,000. 720,000. Ó jẹ́ lò. 720,000. 720,000. 720,000. tó bá jẹ́ tọpẹ́ ẹ jẹ́ ká sọpẹ́ ó yá ìlú rẹ̀ orin rẹ̀. tó bá wá jẹ́ tọpẹ́ ń gbọ́ ẹ jẹ́ ká jọ ṣe. 10,000. 730,000. ẹ jẹ́ ká jọ ṣe. 730,000. 730,000. Yes, sir. 10,000. 740,000. 740,000. tó bá jẹ́ kí ká dúpẹ́ ẹ jẹ́ ká sọpẹ́ aláìmoore ni kò ní sọpẹ́ tó bá jẹ́ tijó Aro Jesu lè jó tó bá jẹ́ tijó Aro Jesu lè dẹ́mọ́ tó bá jẹ́ tèrè Aro Jesu lè ṣe tó bá wá jẹ́ tijó káyìn Olúwa ìlú rẹ̀ orin ní ẹ jẹ́ ká yọ̀ ká jọjọ́ ìlú rẹ̀ orin ní ẹ jẹ́ ká jọjọ́. gbogbo ayé gbádá ẹ ṣé mo dúpẹ́ ní Nàìjíríà ní àbí lókè òkun ọkùnrin wọn ní àbí obìnrin gbogbo yín gbádá jẹ́tùsẹ́ ni mo kí Ọlọ́run mà ní ọba rẹ̀ lẹ́sàn-án. Ẹ̀yin ò tiẹ̀ lè jó. tó bá jẹ́ tọwọ́ ẹjọ́ ká jù wá tó bá jẹ́ tijó ẹjọ́ ká jọjó ìlú rẹ̀ orin ní ẹjọ́ ká jọjó. Kódà. Ìjọba a máa ń láyọ̀ kan ẹ jẹ́ ká jọjó bójú ẹ bá kọ́ ó jẹ́ máa ronú etí ẹ bá di ó jẹ́ máa ronú bó bá lápá mọ́ ó jẹ́ máa ronú ṣé ni kò dúpẹ́ Ọlọ́run ọ̀run. Ta ló sọ pé gègé? Wọ́n ní gègé. Èwo ni gègé? ẹ jẹ́ ká jọjó ṣé ijó ti yá ẹ tí ò mọ̀ mi tó bá gbórin gbé ohun tí mo mọ̀ já ni wọ́n ti gbé dédé mọ́lá bó bá jẹ́ tijó ẹ jẹ́ ká jọjó dádì tó bá jẹ́ tèrè ẹ jẹ́ ká jọjó bó bá jẹ́ ẹ jẹ́ ká jọjó yé ìlú rẹ̀ ẹ jẹ́ ká jọjó. Níbo? Sóyá ni. Sóyá ni. Níbo? Níbo?
kájọ múlẹ̀ ń bímbo. Ẹjọ́ ni mo jó, ìjó ni mo jó, nílùú Àkúrẹ́, tẹ́ fún mi lówó, wọ́n ní Aro Jesu yìí, ìjó ń bẹ nínú àrọ̀. 20,000. 760,000. Kì í ṣe tèmi, 760,000. ìjó ń bẹ nínú, ó tún ń bẹ lẹ́sẹ̀ mi, tí ń bá wo wájú, tí ń bá rọ́mọ mi, inú mi á dùn gidi pé ọmọ mi ò rọ́, kò dẹ̀ fọ́ lójú. Aya mi ò rọ, kò dẹ̀ di létí, kí ni ayé mi kò ní sọpẹ́ fún, tó bá jẹ́ tọpẹ́. 10,000. 770,000. Ijó ti ń yá, ẹ̀jẹ̀ 770,000. kájọjó, ìlú rẹ̀ oríire, ẹ̀jẹ̀ kájọ. Ilẹ̀ pé náà, ìlú rẹ̀ oríire, ẹ̀jẹ̀ kájọ. 10,000. 780,000. 780,000, sir. Ọlọ́run bàbá tí mo mọ̀ tọ́jọ́ ti pẹ́ gidi ló ti ń kàn mí tipẹ́ ni mo ti mọ̀ pé Ọlọ́run máa ní kò sẹ́ni bọ́ọ̀dì Ọlọ́run mi bàbá mi mọ́ Jésù Kristi alágbára Ọlọ́run ni ó gàjà ayé ó gàjà èèyàn nígbà tí èèyàn tó ròyìn pé ẹ̀dá rẹ̀ dá ẹ má rẹ̀ dá ẹ má rẹ̀ dá ẹ̀dá fi mọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé gan tẹ́ mọ̀ pé Jésù wà lókè sẹ́gbọ́n pé kò bá tẹ̀ ti jọ ọ ẹ jẹ́ ká jọ jẹ́. 20,000. 800,000. Jésù Olúwa wa. 800,000. 800,000. 800,000. Not donate by. Ẹni ọwọ́ ẹ pè nọ́mbà yín nọ́mbà 10 lò hotline. Ẹ pè nọ́mbà 10 lò gangan. Nọ́mbà mi ni. Ẹ pè lẹ́ẹ̀mejì. Àwọn tó fẹ́ pè yín. Wọ́n fẹ́ pè yín sí show, wọ́n fẹ́ pè yín sí church. Ó yá ẹ pè nọ́mbà Nọ́mbà mi ni 091 344 1796 091. Ẹ sọ pé nọ́mbà mi ni. Nọ́mbà Aro Jesu gangan tẹ́ ń wò lórí afẹ́fẹ́ yìí Evangelist Taiwo ní AK ẹni ọ̀wọ̀ Aro Jesu 091 344 14796 nọ́mbà mi nìyẹn Aro Jesu mo dúpẹ́ gan o God bless you ẹ ṣe ẹkú náwó mi o. Ìlú rẹ̀ orin rẹ̀. ṣẹlá. Ẹ wá Aro Jesu yìí jẹ́ mo bá ròde. Aro Jesu ló ní tèmi o. Ẹni ọ̀wọ̀ yé mo bá ròde o. Ijó ẹ̀ ń wù mí Aro Jesu jó dáadáa jó dáadáa jó dáadáa kó pakuru mọ́ o. Ẹ wá Aro Jesu yìí mo bá ròde o. Ẹ wá Aro Jesu yìí ó ní tèmi o. Ẹni ọ̀wọ̀ yé mo bá ròde o. Ẹnire l'Aro Jesu ẹnire. Ẹ jẹ́ ká gbàdúrà fún Ọlọ́run Adémọ́lá náà. Ẹ jẹ́ ká súre fún Adémọ́lá. Mo ti rágbàlá lóríṣiríṣi mèrèké bẹ́ẹ̀ rí. Mo ti lọ sẹ́kùlé rí. Mo ti lọ sóríta. Àgbàlá tí mo mọ̀ rè Agbala gripẹ̀ o. Ẹ sọ bẹ́ẹ̀ tí ò mọ̀ ìyanu ń bẹ níbẹ̀ o. Ẹ sọ bẹ́ẹ̀ tí ò mọ̀ wípé ayọ̀ ń bẹ níbẹ̀ o. Kí bá yín náwó lówó. Ẹ sọ bẹ́ẹ̀ tí ò mọ̀ Wọ́n ní báwọn náà wọ́n wípé 10,000. ìjọ ń bẹ níbẹ̀ o. 10,000. Ẹ tí ò mọ̀ yín ẹ jáde sọ fún wa. Bó o bá ti dágbàlá Ọlọ́run ayé rẹ̀ àdùn. Bó o bá ti dágbàlá Ọlọ́run ayé rẹ̀ àdùn. Ijó yẹn Bó dà. o bá ti dágbàlá Hello. Agbala ni o. Agbala Gabriel Jésù sáadé Agbala Gabriel 810,000. Agbala Gabriel God bless you man. Ẹ rà núbẹ̀ o. Agbala Gabriel Ọlọ́run Adémọ́lá tó o bá ti fẹ́ mọ̀ sá máa bọ̀ lágbàlá. Agbala Gabriel oyin bá níbẹ̀ Agbala Gabriel. Agbala Gabriel mọ̀ rẹ̀ Ọlọ́run ti sọ̀rọ̀. 4,000 bẹ́ẹ̀. Sọ̀rọ̀ Agbala Gabriel. Ẹnìkan ní ná 1,000. Ó ní mo ná wọn yí o. Láti fẹ́ fowó bá mi jẹjọ́. Gbogbo àti mo bá wá ló máa ń tọ́jú mi yọ. Agbala Gabriel Ọlọ́run gbà lọ́wọ́. Ẹni tí ò mọ̀ ẹ pariwo fẹ́ ní kejì.
yọ. Afọ́jú rína odidẹ ń sọ̀rọ̀. Ẹni tí ò nílé lórí òǹdó nílé òjijì yọ. Ẹni tí ò lọ́mọ láyé Ọlọ́run fún lọ́mọ ọ. Ẹni tí Agbala Gabriel yìí o. Agbala Gabriel yìí o. Ṣé bẹ́rẹ̀ ni bẹ́ẹ̀? Ó ké ìròyìn ayọ̀ láwa tá a ti ṣeré. Aro Jesu ń bẹ níbí. Kí ló ń play báyìí wọlé? Ẹ wá Aro Jesu yìí, mo kí ẹ níbẹ̀. Ó máa rógó lò nílé ayé rẹ̀. Ẹ pé Aro Jesu náà. Aro Jesu. Aro Jesu náà. Aro Jesu. Ó ní kókó tó kú. Aro Jesu. Ó ní faru àgbàwẹ̀ o. Aro Jesu. Jó dáadáa, jó dáadáa. Aro Jesu. Jó dáadáa, jó dáadáa. Aro Jesu. Jó dáadáa, jó dáadáa. Aro Jesu. Májọ́ dáadáa àti Elédùmarè. Aro Jesu. Ọlọ́run ló lọ ọpẹ́ mi ọ. Aro Jesu. Títí ayé mi ni wọ́n máa ń yin bàbá. Aro Jesu. Mi ò ní fìgbà kankan má ṣe dúpẹ́ Elédùmarè. Aro Jesu. Jesu lo. Hello, sorry to lewa. God bless you, we love you. Thank you for supporting Evangelist Taiwo ní aka ẹni ọwọ́ aka Aro Jesu. Wọ́n ti pe nọ́mbà wọn fún alẹ́ kan, ẹni tí wọ́n fẹ́ pè wọ́n. He loves you. Ó yá, ẹgbẹ́ wọn ní ká tún nọ́mbà yín pè ó yá. Ẹ jẹ́ ká Evangelist Taiwo ní tún nọ́mbà wọn pè ó yá. Nọ́mbà mi ni 091 34 41 75 96. 091 34 41 75 96. Nọ́mbà Aro Jesu nìyẹn. Fẹ́ tó bá fẹ́ pè mí wedding, ìṣílé, òkú àgbà, nímì, birthday, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Thank you. Ògo fún Jésù Kristi ní òkè ọ̀run. Hallelujah. Ọlọ́run tó ní ipá àti agbára. Ọlọ́run ò ṣe o fún àánú, fún ojú rere, fún ilé ètò tó ṣe lónà fún ọ báyìí. 810,000, sir. 810,000 wà nílẹ̀ fún Evangelist Taiwo ní àwọn yẹn wá try lọ́sẹ̀ yìí. Sàárà yín, òṣùbà yín, ẹni tíra yìí. Ọlọ́run yóò san fún yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Kò ní kọ̀ yín sílẹ̀. Ẹ ó bá àánú pàdé. Ẹ ó bá ìrànlọ́wọ́ pàdé. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. I'm coming live to pray for you by 9 p.m. 9 lálẹ́ yìí, mo ń bọ̀ wá pray for you. One-on-one prayer, one-on-one prophecy. I'm gonna pray for you. Mo lè gbàdúrà pé àdúrà wa ó gbà. A ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. A ó dẹ̀ rí àánú Ọlọ́run gbà. Thank you so much. Ẹ ṣé ẹ dáadáa, ẹ ṣé ẹ. Àwọn èèyàn gbọ́dọ̀ tún Aro Jesu mọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ wọn tẹ́lẹ̀, Aro Jesu rẹ̀ ní ọwọ́. God bless you. Nọ́mbà tí ẹ pè wá sí is 070 54 900 751. Nọ́mbà tí ẹ pè foundation sí is 070 54 900 751. Account number láti support is 01991 31544 01991 31544. Support Aro Jesu. Wọ́n fẹ́ ṣe kíṣẹ́ẹ̀tì, wọ́n ṣe fídíò. Please support him. No condition one. Please support him. Please support him. The more, please support him. Àjọrí ànúbà. Tí owó wọn bá jẹ́ tí àárọ̀ ọ̀la àjẹká mọ̀, a máa post ẹ̀. Tí ẹ bá ṣe fún wọn àjẹkẹ́ mọ̀. Ó yá, hello sir, tó lè tó lẹ́wà. Hello sir. Hello sir. Yes sir, daddy. Era sir. Ẹ káàsán. Yes sir. Bẹ́ẹ̀ni sir, bẹ́ẹ̀ni sir, bẹ́ẹ̀ni sir. Bẹ́ẹ̀ni. Yes sir. One need. Kí ni crutches náà ń lò wọ́n need? Eléèlé need. Wọ́n là máa send 20,000. God bless you. Wọ́n lélẹ̀ láwọn need crutches náà need. Wọ́n like with her. God bless you sir. Ẹ ṣé sir. God bless you. Ẹ ṣé daddy. Yes sir. Wọ́n jẹ́ 30,000, sir. 830,000 naira. God bless you. We love you. Take care. I love you.